A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí láti Diocese wa Yewa Anglican Communion lábẹ́ ìdarí aláṣẹ bàbá wa Right Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run á gbé yín ga ẹ̀bẹ̀ fún orí ọ̀fẹ́ láti fún wa ní ìyè nínú ọ̀rọ̀ rẹ̀, kó lè fún wa ní ìyè àìnípẹ̀kun torí ọmọ rẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí bàbá wa ní Olúwa. Ẹ bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Èmi ni ẹni ọ̀wọ̀ Sunday Adeniji láti inú ìjọ Pétérù mímọ́ Agido Ègbógélà Agbègbè Yewa North East. Ẹ ṣé bàbá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Èmi ni ẹni ọ̀wọ̀ Ogunsanya láti inú ìjọ Pétérù mímọ́ ti ìlú Ṣàwọ́jọ́. Ẹ ṣé bàbá. Orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Lọ́sẹ̀ yìí tí ṣe ọjọ́ ìsinmi ìkejìlá lẹ́yìn mẹ́ta lọ́kan. Àkórí ọ̀rọ̀ wa ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn-àjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkórí wa ni ṣíṣàfihàn àwọn èso ti ẹ̀mí, à ń wo apá kẹjọ rẹ̀. Orí ọ̀rọ̀ wa ni ìwà tútù, ibi tí a sì fẹ́ kà ní ìwé Títù orí 3 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 7. Àwọn ẹ bá wa ka ìwé Títù orí 3 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 7. Òun ni ẹ̀kọ́ kíkà wa lábẹ́ orí ọ̀rọ̀ wa tí a pè ní ìwà tútù. Máa rán wọn létí láti máa tẹríba fún àwọn ìjòyè àti fún àwọn aláṣẹ, láti máa gbọ́ ti wọn àti láti máa múra sí iṣẹ́ rere gbogbo. Kí wọ́n má sọ̀rọ̀ ẹnikẹ́ni ní ibi, kí wọ́n má jẹ́ oníjà bí kò ṣe ẹni pẹ̀lẹ́, kí wọ́n máa fi ìwà tútù gbogbo hàn sí gbogbo ènìyàn. Nítorí àwa pẹ̀lú ti jẹ́ wèrè nígbà kan rí, aláìgbọ́ràn, aṣáko, ẹni tí ń sin onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ àti adùn ayé. Àwa nínú arákùnrin àti ìlara, a jẹ́ ẹni ìríra, a sì ń kórìíra àwọn ọmọnìkejì wa. Ṣùgbọ́n nígbà tí ìṣeun Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn, kì í ṣe nípa iṣẹ́ tí àwa ń ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ ni ó gbà wá là nípa ìwẹ̀nù àtúnbí àti ìsọdi titun ẹ̀mí mímọ́ tí ó dà sí wa lórí lọ́pọ̀lọpọ̀ nípasẹ̀ Jésù Kristi olùgbàlà wa, kí a lè dá wa láre nípa oore ọ̀fẹ́ rẹ̀, kí a sì lè sọ wá di ajogún gẹ́gẹ́ bí ìrètí ìyè àìnípẹ̀kun. Ẹ ṣé bàbá wa. Èròǹgbà wa tí ò ní rí pé láti kọ́ ìwà tútù àti ojú ìwòye Bíbélì, láti kọ́ ìwà tútù láti ojú ìwòye Bíbélì. Èròǹgbà kejì, láti ṣàwárí àwọn èrè ìwà tútù, láti ṣàwárí àwọn èrè ìwà tútù. Ìfáàrà wa tí ò ní. Ìwà tútù jẹ́ ọ̀kan lára èso ẹ̀mí, ó sì túmọ̀ sí ìwà pẹ̀lẹ́, onísùúrù tàbí onírẹ̀lẹ̀. Ẹ̀kọ́ kíkà wa tí ó ń ṣàlàyé pé oníwà tútù ń tẹríba fún àwọn aláṣẹ, ó fi agbára tàbí òkìkí rẹ̀ sábẹ́ ìjánu, ó sì jẹ́ onírẹ̀lẹ̀. Ìwà tútù kìí ṣe àìlera, bí kò ṣe lílo okun lábẹ́ àkóso, lílo ipò agbára láìsí ìkanra, ṣùgbọ́n tí ó fi ìgboyà hùwà nígbà tí ó bá rí àìṣèdájọ́ òdodo tàbí ìwà bí Ọlọ́run. Àwọn ọlọ́kàn tútù máa ń sọ ìrere ìjọba Ọlọ́run fún àwọn alágbára, àwọn aláìlera, tálákà àti àwọn ọlọ́rọ̀ láìsí ojúṣàájú. Òun láti gbọ́ pé ìwà ìrẹ̀lẹ̀ kìí ṣe
ti àìlera, ṣùgbọ́n nígbà mìíràn ó jẹ́ láti fi ara sábẹ́ ìjánu, kì í ṣe ti àìlera tàbí ti àìlókun tàbí ti àìní agbára lílo ipò tàbí agbára láìsí ìkanra, ṣùgbọ́n fífi ìgboyà hùwà nígbà tí ó bá tọ́ tàbí tí ó yẹ, òun ni ìwà tútù. Mo sì gbàdúrà pé Olúwa ó ràn wá lọ́wọ́ bí a ti ń gbé àwọn ìbéèrè wa fún ìjíròrò yẹ̀wò lónìí. Wọ́n ní inú ìbéèrè kínní, wọ́n ní fi ìyàtọ̀ hàn láàárín jíjẹ́ onírẹ̀lẹ̀ àti aláìlera pẹ̀lú àpẹẹrẹ Mósè àti Áárónì nínú ìwé Númérì tí a kà ní orí 12 ẹsẹ̀ 1 sí 3 àti ìwé Ẹ́kísódù orí 22 bí a ti wò ní ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4. Wọ́n ní ká fi ìyàtọ̀ hàn láàárín jíjẹ́ onírẹ̀lẹ̀ àti aláìlera. Nínú Númérì orí 12 ẹsẹ̀ 1 sí 3, wọ́n sì wí pé nípa Mósè nìkan ni Olúwa bá a sọ̀rọ̀ bí? Olúwa ti bá wa sọ̀rọ̀ pẹ̀lú, Olúwa sì gbọ́. Ṣùgbọ́n ọkùnrin náà Mósè ó ṣe ọlọ́kàn tútù ju gbogbo ènìyàn lọ tí ń bẹ lórí ilẹ̀. Yá bá wo ibi tí a kà yìí, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé Ọlọ́run ló rán Mósè láti jẹ́ olùṣàkóso àwọn ọmọ Ísírẹ́lì, ṣùgbọ́n a rí àwọn kan tí wọ́n dìde, pàápàá jùlọ àwọn tí ó súnmọ́ Mósè jùlọ, èyí tá a lè rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n tí wọ́n gbé ohun tá a lè pè ní ogun dìde, wípé àwọn náà lè ṣe ju bí Mósè ṣe ń ṣe lọ, wípé kò sí ohun táwọn náà ò lè ṣe. Sẹ́yìn tó jẹ́ Mósè bí ènìyàn, bí ẹlẹ́ran ara bíi tiwọn. A ó rí ohun tá a rí níbẹ̀ ni wípé Mósè kò fọhùn. Oore ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún gẹ́gẹ́ bí ìwà tútù yẹn, a rí pé kò fọhùn. Fúnrara Ọlọ́run ni Ọlọ́run ló jà fún Mósè. So ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwa náà bá ń bá irú àwọn onírúurú ìpèníjà báyìí, kì í ṣe gbogbo ìgbà ni a máa pariwo tàbí fọ dá ohùn padà, bí kì í ṣe pé ká fi ìjà fún Ọlọ́run, wípé Ọlọ́run ló fi wá sí ipò. Olúwa ràn wá lọ́wọ́ bí òun láti gbọ́ ni. Nínú ìbéèrè wa kejì, wọ́n ní bàbá wa, wọ́n ní báwo ni a ṣe lè gbé ìgbé ayé ìwà tútù? Wọ́n ní báwo ni a ṣe lè gbé ìgbé ayé ìwà tútù nígbà tí a wo Jeremáyà orí 13 ẹsẹ̀ 7 sí 9, nígbà tí a wo Tímótì kejì orí 2 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 15 àti ìwé Títù tí a kà ní orí 3 sí ẹsẹ̀ 2 yẹn. Wọ́n ní báwo ni a ṣe lè gbé ìgbé ayé ìwà tútù? Ìwé Títù orí 3 tàbí Jeremáyà orí 13 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 9. Jeremáyà orí 13 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 9. Ní báwo ni ó sì lọ sí ọ̀dọ̀ Úfrétè, mo sì wálẹ̀, mo sì mú àmùrè náà jáde kúrò ní ibi tí èmi ti fi pamọ́ sí. Sáà wò ó, àmùrè tá a dì ní hù kò sì yẹ fún ohunkóhun. Bẹ́ẹ̀ náà ni Olúwa wípé, báyìí ni Olúwa wí, gẹ́gẹ́ bí èyí náà èmi yóò ba ìgbéraga Júdà jẹ́ àti ìgbéraga ńlá Jerúsálẹ́mù. Tí ẹsẹ̀ 9. Wọ́n ní báwo la ṣe lè gbé ìgbé ayé ìwà tútù? Bí ibi tá a kà yẹn, ìwé Jeremáyà orí 13 ẹsẹ̀ 7. Bí a ṣe lè gbé ìgbé ayé ìwà tútù ni pé kí a bẹ̀rù Ọlọ́run. Bẹ̀rù Ọlọ́run kó sì máa ní ìgbéraga. Ká bẹ̀rù Ọlọ́run mọ́. Ká pa òfin Ọlọ́run mọ́. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún Jóṣúà, pé Jóṣúà orí 1 pé ìwé òfin yìí gbọdọ̀ kúrò ní ẹnu rẹ̀. Nínú rẹ̀ ni yóò máa ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Bàbá ìṣe, bàbá ní pé nígbà tí a bá ń pa Ọlọ́run, tá a bẹ̀rù Ọlọ́run, a sì ṣe ìfẹ́ rẹ̀, yóò ràn wá lọ́rùn láti gbé ìgbé ayé ìwà tútù. Ẹ ṣé. Ìbéèrè kẹta, bàbá wọn ní kí ni àtúbọ̀tán
tí kò dára, ìgbé ayé tí kò níwà tútù. Kí ni àtúbọ̀tán tí kò dára nínú ìgbé ayé tí kò níwà tútù? Bàbá nínú Olúwa. Tí a bá wo Númérì orí 12 ẹsẹ̀ 1, a rí ẹni tí ó dìde, ìyẹn Míríámù àti Árónì. Tí a bá sì wò wọ́n, a pè wọ́n ní ẹni tó bí ìbátan bí Mósè. Ṣùgbọ́n ohun tí wọ́n sì ń sọ̀rọ̀ nípa ẹ̀, a ó rí pé lójú ènìyàn a wò wípé ohun tí kò dára. Ṣùgbọ́n ènìyàn ò ní ẹ̀tọ́ àti dájọ́, torí pé Ọlọ́run ti ní a kò gbọdọ̀ dá ẹnikẹ́ni lẹ́jọ́. Ọlọ́run mọ ohun gbogbo. A ó rí pé àtúbọ̀tán rẹ̀ kò dára. Bí ènìyàn bá ti pọ̀ láti ní ìwà ìrẹ̀lẹ̀, ní ìwà tútù, tí ènìyàn bá ti pọ̀ láti fi ààyè tí ẹni tí Ọlọ́run fi sí ipò, fi ààyè ẹni yẹn fún àtúbọ̀tán rẹ̀ kìí dá. Ní ẹsẹ̀ 9, ìbínú Olúwa sì rú sí wọn. Ìbínú Olúwa rú sí wọn. A rí pé Míríámù gan ó dẹ́tẹ̀. Ìdádúró sì wà fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ísírẹ́lì, torí pé nítorí ẹ̀tẹ̀ yẹn, lẹ́yìn torí oníwà tútù tí Mósè jẹ́, ó tún ṣìpẹ̀ ẹni tó ti lọ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé ẹ kúrò lọ́dọ̀ ẹ̀, àwa náà lè ṣe, tó ti ń fa àwọn èèyàn sẹ́yìn. Mósè kò wo bẹ́ẹ̀, kò wò ó tún ṣìpẹ̀ fún Míríámù pé àwọn ò lè fi ilẹ̀ o, torí pé kò sí ní àárín àgbò mọ́. So ìdádúró wà fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kò mọ̀ nípa ẹ̀ pàápàá. So ìbínú Ọlọ́run ó rú sí àwọn tí wọ́n wà nídìí. So ẹni tí a sì rí gẹ́gẹ́ bí Míríámù, a rí pé ó dẹ́tẹ̀ ńlá ni. Wọ́n fa ìbínú Olúwa. So ìbínú Ọlọ́run ti wá ṣe wa. Orúkọ Jésù, àmì ìbínú Olúwa. Ìbéèrè 4, wọ́n ní àǹfààní wo ló wà nínú gbígbé ìgbé ayé ọlọ́kàn tútù? Bàbá wa, tí a bá wo Psalm orin Dáfídì orí 22 ẹsẹ̀ 29 dé tàbí Psalm, so that's Psalm 22, Psalm orí 22 ẹsẹ̀ 26, Psalm orí 22. So wọ́n ní àǹfààní wo ló wà nínú gbígbé ìgbé ayé ọlọ́kàn tútù? Àwọn olùpọ́njú yóò tẹ́ wọn lọ́rùn. Àwọn tí wọ́n Olúwa yóò yìn. Ọkàn yín yóò wà láéláé. Àǹfààní tó wà nínú kéèyàn jẹ́ oníwà tútù ni pé Ọlọ́run máa dá irú ọkàn bẹ́ẹ̀ sí. Dákun bẹ́ẹ̀ sí. Ọlọ́run máa dá wọn sí àbùbù. Àǹfààní tó wà bẹ́ẹ̀ ni pé irú ẹni bẹ́ẹ̀ á ní ayọ̀. Aláyọ̀. A ní ìfọ̀kànbalẹ̀. Ìfọ̀kànbalẹ̀ á balẹ̀. So ààbò Ọlọ́run á dájú lórí ẹni bẹ́ẹ̀. Ohun tó bá ṣe a máa lọ déédéé. Ẹ̀kọ́ ńlá nìyẹn jẹ́ fún wa. Wọ́n jẹ́ ká mọ̀ pé oníwà tútù, gbogbo nǹkan a máa lọ déédéé, ààbò Ọlọ́run sì wà lórí ẹ̀ àti lórí Ọlọ́run. Ẹ ṣé bàbá wa. Ní ìparí, wọ́n ní gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, ẹ jẹ́ kí a máa tiraka láti jẹ́ ọlọ́kàn tútù nípa gbígbé ayé, gbígbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá fún ìdàgbàsókè ti ẹ̀mí àti ti ara. Èyí yóò sì tún mú wa dàgbà sí gẹ́gẹ́ bí arìnrìnàjò sí ìjọba ọ̀run. Fún ìrònú, àwọn ìrìnàjò lọ sí ìjọba ọ̀run gbọ́dọ̀ jẹ́ onírẹ̀lẹ̀, ṣùgbọ́n kí wọ́n má ṣe jẹ́ aláìlera lórí àwọn ìwà rere oníwà bí Ọlọ́run. Àkọsórí wa ń bẹ nínú ìwé orin Dáfídì orí 22 ẹsẹ̀ 29. Orin Dáfídì Psalm 22 verse 26. Orin Dáfídì orí 22 ẹsẹ̀ 29. Ẹ jẹ́ kí a jọ kà á. Àwọn onírẹ̀lẹ̀ yóò jẹ, wọn yóò sì yó, wọn ó sì yin Olúwa tí ó wà, ọkàn rẹ̀ yóò wà láé títí láéláé. Àmín. Ọlọ́run a bẹ̀ ọ́ fún oore ọ̀fẹ́ bí irú eléyìí tàbí lè jẹ́ ọlọ́kàn tútù, ìwà tí o fẹ́ àti ìgbé ayé tí o fẹ́ fún wa, tó bẹ́ẹ̀ tá lè jẹ àǹfààní ìwọ Ọlọ́run nínú ayé yìí àti ní ayé tí ń bọ̀. Wọ̀nyí la béèrè lórúkọ ọmọ rẹ Jésù Kristi, Olúwa wa.